ohun mọ́kànlá tó yẹ kí o mọ̀ nípa ọmọ Olólù Olúnlọ́yọ̀ọ́ ìyẹn gómìnà Ọ̀yọ́ tẹ́lẹ̀ tó di olóògbé kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ baba sí afẹ́fẹ́ rere o. òní yìí ti ń ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 ní ọmọ Olólù Olúnlọ́yọ̀ọ́ ó mọ̀ ló mọ̀ kílẹ̀ ayé yìí pọ́ dìgbà ó ṣe o láàrin ọjọ́ díẹ̀ sí ọjọ́ ìbí 70 ọdún rẹ̀ láyé o. òní yìí kan náà ó ní mọ̀lẹ́bí rẹ̀ ó mọ̀ ló mọ̀ kéde pé ọlọ́jọ́ ti dé fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí náà. ìwọ̀nyí ó ní àwọn nǹkan tó yẹ kí o mọ̀ nípa olóògbé ọ̀hún. ìlú Ìbàdàn ni wọ́n bí sí lọ́dún 1935 orúkọ àbísọ rẹ̀ sì ni Victor ọmọ Olólù Sówẹ̀mímọ́ Olúnlọ́yọ̀ọ́ ọmọlẹ́yìn Kristi ni bàbá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ jẹ́ mùsùlùmí. bàbá rẹ̀ mà dágbére fáyé lọ́dún 1948 nígbà tó wà lọ́mọ ọdún 13 péré o. Victor Olúnlọ́yọ̀ọ́ ó jẹ́ ẹnìkan tó jáfáfá o nínú ìmọ̀ ẹ̀kọ́ ó sì tún ṣe àṣeyọrí o gẹ́gẹ́ bí olóṣèlú. onírúurú ìwé ni olóògbé náà kọ jáde nípa ìmọ̀ applied mathematics àti number theory. nígbà tó wà lẹ́ni ọdún 29 ó ní wọ́n yàn sípò kọmíṣánná fún ìdàgbàsókè ọrọ̀ ajé lọ́dún 1962. wọ́n tún yàn sípò lásìkò ìjọba ológun Colonel Adéyínká Adébáyọ̀. Olúnlọ́yọ̀ọ́ ó di oríṣiríṣi ipò òṣèlú mú ó sì tún jẹ́ oyè nílùú Ọ̀yọ́ àti nílùú Ilé-Ifẹ̀. ó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún oṣù 3 kí ìjọba ológun tó gbàjọba lọ́wọ́ olóṣèlú lọ́dún 1983. lọ́dún 2011 òun ni alága ìpolongo ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. lọ́dún 2024 ìròyìn òfegè nípa ikú rẹ̀ máa gba ìgboro kan àmọ́ ó sọ lọ́dún náà lọ́hùn-ún wípé àkókò òun kò tí ì tó. wọ́n ní nínú àtẹ̀jáde kan tí àwọn tó súnmọ́ mọ̀lẹ́bí olóògbé náà tí wọ́n máa fi léde wọ́n ní ọjọ́ péréte báyìí mọ̀ ló kù kó mọ̀ sí ọjọ́ ìbí 70 ọdún lókè èèpẹ̀ kí ọlọ́jọ́ tó dé bá o. àtẹ̀jáde ọ̀hún tí Ọládàpọ̀ Ògúnwùsì tó buwọ́lù lórúkọ mọ̀lẹ́bí máa sọ pé Victor Olúnlọ́yọ̀ọ́ ó ti lọ sílé ó ti lọ sinmi o. àtẹ̀jáde náà sọ pé pẹ̀lú ọgbẹ́ ọkàn òun ni a fi kéde ìpapòdà ọ̀mọ̀wé Victor ọmọ Olólù Olúnlọ́yọ̀ọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí olùṣirò onímọ̀ ẹ̀rọ àti àgbà ọ̀jẹ̀ nípa ètò ìṣèjọba ní ọjọ́ díẹ̀ sí ọjọ́ bíi 70 ọdún rẹ̀ lókè èèpẹ̀ kó tó di pé dágbére fáyé o. Olúnlọ́yọ̀ọ́ tó jẹ́ balógun ìlú Ọ̀yọ́ àti ọ̀tún bọ́ba Ṣẹ́wà Ifẹ̀ òun ni olóyè àkọ́kọ́ nílé ẹ̀kọ́ gbogbonìṣe ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ìlọrin. ó tún di àwọn pòmí ó tún di mú wọn ní ṣáájú ní àwọn iléeṣẹ́ ìròyìn kan òun ni wọ́n kọ́kọ́ jáde síta pé Olúnlọ́yọ̀ọ́ ó mà ti papòdà nínú oṣù kẹrin ọdún 2024 àmọ́ nígbà tí àwọn akọ̀ròyìn lọ sílé rẹ̀ lásìkò náà ó ní sákábà yìí ńlára òun mà dá. ó sọ nígbà náà pé mo sì wà níbi omi ò tí ì lọ. gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni inú òun kò dùn sí ìròyìn ikú òun nígbà tí òun sì wà láyé o. ó wá fi kọ́ rẹ̀ pé kò sí ẹni tí kò ní kú yálà ẹni tí wọ́n ròyìn ikú rẹ̀ ni tàbí ẹni tó ròyìn ikú ẹlòmíràn. ó ní olóríire ni mí bàbá mi kú lẹ́ni ọdún 42 nígbà tí ìyá mi kú lẹ́ni ọdún 42. èmi náà ti pé ẹni ọdún 99 báyìí mo ti lò kọjá iye ọdún tí ìgbàgbọ́ wà pé ó yẹ kí n lò láyé o. wọ́n ní báyìí láàárọ̀ òní tí ń ṣe ọjọ́ àìkú Sunday ó ní wọ́n kéde pé ọmọ Olólù Olúnlọ́yọ̀ọ́ ó ti kílẹ̀ ayé kó dìgbà ó ṣe o kí Ọlọ́run ọba Elédùmarè kó tẹ́ baba sí afẹ́fẹ́ rere o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kù sí mi òní èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ láṣẹ Èdùmàrè.